ẹ̀yin ọ̀jọ̀gbọ́n mo fẹ́ reply ọmọ ẹran kan ọmọ ẹran ni ẹ mọ̀ pé ìran ọmọ afọ́jú tó wà lọ ra glass tó lóun fẹ́ ra fún dádì òun nínú ọjà ẹ mọ̀ kó fẹ́ gbọ́rọ̀ ni ọ̀rọ̀ lọ́mọ ilé ti jẹ́ àsọ fún wọn. ọmọ ẹran kan wà tó sọ̀rọ̀ sí olóyè Sunday Igboho. alákọ̀ọ́kọ́ mo fẹ́ kí n tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ mo fẹ́ kí gbogbo akọ́kọ́ gbọ́ announcement. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ìṣòwò àwọn afurasí mẹ́ta kan ẹ máa gbọ́ báyìí. tí wọ́n mú lọ síwájú ilé ẹjọ́ májísírèètì Fúlàní làwọn bíbí wò ẹ máa wò wọ́n ẹ máa wo orúkọ wọn. ìlú Àkúrẹ́ lórí ẹ̀sùn ìwà ọ̀daràn lóríṣiríṣi tí wọ́n fi kàn wọ́n. Àwọn olùjẹ́jọ́ ọ̀hún Yusuf Hussein, Abdulkarim Isa àti Felix Olúwarótìmí ni wọ́n fojú wọn balẹ̀ ẹjọ́ fún ẹ̀sùn fífi ìmọ̀ṣọ̀kan wà lòdì sófin, ṣíṣe àmúlò nǹkan ìjà olóró lọ́nà tó lòdì sófin, ìjínigbé àti ẹ̀sùn ìdígunjalè. Gangan tó lórí ibú ara ẹ̀ tó ń sọ sí olóyè májàsọ́lá. ebi apá ìyálàyà yín kó ebi apá bàbá ńlá yín wọ́n ti láwọn òní tó jẹ wá mọ́ wọ́n ní pé ìwọ ọ̀gbẹ́ni Sunday Igboho mọ nǹkan tó ń ṣe má máa halẹ̀ ká má wulẹ̀ farọgùn fún ọlọ́jọ́ mélòó ká má wulẹ̀ farọgùn ká má wulẹ̀ farọgùn ṣe rí ẹlòmíì ò nídìí kí bàbá ẹ̀ lọ ṣe DNA fún tó bá jẹ́ pé ọmọ Yorùbá ní bọ̀bọ́ yìí o ọmọ Fúlàní ló máa jẹ́ kò lè jẹ́ Yorùbá. Ó ti ta sí mi rí nígbà tí mo wọ́nu tí mo jáde lórí ọ̀rọ̀ bàbá mi kábíyèsí nígbà tọ́rọ̀ ń gbóná mo kàn wo program ẹ̀ ó bú mi mo wo program ẹ̀ mo kàn gbójú bẹ́ẹ̀ torí pé ọkọ mi ni ó ń bẹ ni ayé ò dámọ̀ ó dẹ̀ ń wá attention ó ń wá attention ni ọ̀gbẹ́ni sórí ó ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dì jẹ́ kí n sọ reality fún ẹ olóyè Sunday Igboho ẹjọ́ màá kọ́kọ́ bẹ̀ yín kẹ́ torí ti Ọlọ́run kẹ́ má bínú báyìí àwọn bàbá àtẹlẹ́ ṣe rí ló ṣe ń hùwà ẹ rántí àwọn ọmọ tálákà tó jẹ́ pé ajágbó járí dáwọ́ gbogbo ẹ̀ ká tó jẹ ká tó mu ni ẹjọ́ ẹ rántí ọjọ́ ọ̀la àwọn ọmọ tí a ń bí ní lórílẹ̀‐èdè Yorùbá ẹjọ́ ẹ má bínú bá mi má bẹ̀ yín mo forí adé bẹ̀ yín mo fi gbogbo orí àwọn ọmọ tálákà mo fi bẹ̀ yín mo fi generation wa mo fi bẹ̀ yín mo fi àti jẹ́ èèyàn wa ọjọ́ alẹ́ wa àwa ọ̀dọ́ mo fi bẹ̀ yín olóyè Sunday Igboho ẹ má bínú táwọn wèrè bá gbà jáde tán bá máa ń kò bá sí nǹkan tá máa fẹ́ tì wọ́n sí kò síbi tá fẹ́ tì wọ́n sí bàbá ẹ má bínú báyé etí ẹ ṣe rí nìyẹn ẹ̀dẹ̀ máa wá wò ó tí n bá jù lọ yóò jù mí lọ àbí kájọ jójú ẹgbẹ́ kéèyàn lọ́jọ́ lórí díẹ̀ òní kéèyàn ní làákàyè tí ò bá mú brain látara ìyá ẹ̀ ó máa mú brain látara bàbá ẹ̀. now ìwọ tó ń sọ fún tó ń sọ pé májàsọ́lá ẹlẹ́nu ni o kíní kan ni o àwòkan ni jọ́ mo jẹ́ kí kọ́kọ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀ kí ló fẹ́ ṣe fún wa gan nílẹ̀ Yorùbá kí ni benefit tiẹ̀ gan kí ni nǹkan tó fẹ́ fi ràn wá lọ́wọ́ nílẹ̀ Yorùbá ṣé o wà láyé bí aláìsí nígbà tí gbogbo ayé ń pariwo pé Fúlàní ń jiyàn gbé wọ́n ń pààyàn wọ́n ń pa àwọn àgbẹ̀ wa tí n bá dẹ̀ máa ní kí n wò àtẹnujẹ ló pa bàbá ẹ̀ tí bàbá ẹ̀ ò bá sí láyé mọ́ wà láì àtẹnujẹ ló pa wọ́n o gbọ́rọ̀ pé àwọn málà o wọ́n ní wọn ò fẹ́ kóúnjẹ wálẹ̀ Yorùbá olórí ibú ó bẹ̀rù arebi pa ti fún lọ́rọ̀ aláìní làákàyè olófò ọmọ ẹni bó ṣe wú bí búrẹ́dì èyàn ti mọ̀ pé lẹ́yìn ó kàn wú ni kò sọ́pọlọ lórí ẹ̀ rárá kò sọ́pọlọ lórí ẹ̀ náà ǹgbà má jáde tán fún ẹ but attention tó ń wá yẹn ń jẹ́ kó rí gbogbo ayé ẹjọ́ ẹ bá mi jọ́ọ̀jì ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn báyìí mi ìfẹ́ pújù torí péèjì mi gan mi ìfẹ́ máa sábà búyàn lọ títí àmọ́ tá a bá sọ pé kó dáa nílẹ̀ Yorùbá tí wọ́n kan wá ń sọ pé kò ní dáa ìran tí ẹni ò ní dáa fún ọ yóò dáa fún ọ̀ràn tiwa nílẹ̀ Yorùbá o ìkan ti balẹ̀ Yorùbá jẹ́ gan náà ó gbọ́rọ̀ oúnjẹ òun ké aláìníṣẹ́ aláìléṣiṣẹ́ ọ̀lẹ́dànù bí mo ṣe wà bí mo ṣe ń sọ̀rọ̀ mò ń practice farming yàtọ̀ sí pé kí n ta ọṣẹ kí n kọrin ó ṣáà ti rẹ́ aṣọ tó wà lọ́rùn mi wà mọ̀ pé lè máa rí jájẹ díẹ̀ kí n ta ọṣẹ kí n kọrin kí n jamọ́ra wọn lọ́tún lọ́sì understand yàtọ̀ sí yẹn mò ń tún practice farming wọn lè sọ pé wọ́n fẹ́ break down food lẹ́ni kẹ́rù ó gbà mí torí pé mi ò lo life òyìnbó ọmọ Yorùbá ni mí mo dẹ̀ ti mọ̀ tipẹ́tipẹ́ pé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ a máa já lebi tó lórí ibú yìí ìwé kíkọ láìsí ọkọ́ àti àdá kò ì pé o rárá kò ì pé o ìjọba kọ́ ní fìyà jẹ yín ẹ̀yin lẹ́ ń fìyà jẹra yín torí ìwọ tó o bá ti lè fọwọ́ ara ẹ ṣiṣẹ́
tó yẹ kó kò fẹ́ wà fashion bí eléyìí ní àsìkò kan wà tí mo ń wọṣọ tó dọ̀tí ẹ wo ọ̀pọ̀ nú aṣọ tí mo fi ń ṣiṣẹ́ rèé tí bá fẹ́ jóṣẹ́ àbí mo fẹ́ gún ọṣẹ ọ̀pọ̀ nú aṣọ tí mo fi ń ṣiṣẹ́ rèé kejì rẹ̀ ń bẹ́ ń sàlẹ̀ torí mo ṣẹ̀ ń wọlé ni tó o bá fẹ́ wọṣọ tó dọ̀tí o ò lè wọṣọ tó mọ́ láyé torí pé inú ẹ̀gbin lọ́lá ń gbé ẹni bó ṣe wú bí wèrè bó ṣe wú bí olórí bú àtẹnujẹ táwọn bàbá ẹ̀ fi lògbé sí ayé wọn tó náà tún continue ó wá ń bú ẹni tó ń rí tiwa rò tó ń wò pé pípa ìpọ̀ kan ṣàánú wa ó lọ jẹ̀yà nítorí wa ẹ̀ tún wá ń jáde ẹ̀ tún wá ń bú Ìgbòho ṣá jíjáde tó jáde ṣó jẹ̀bi ni bàbá yìí ràn wá lọ́wọ́ ni ó ràn wá lọ́wọ́ ni wọn ò lè pe ogun báyìí sìn kí n lẹ́mìí kí n jáde tán pé èmi nìkan mo fẹ́ dájà táàbà ńlá láti lẹ́yìn bí ọ̀lẹ́lẹ́ ní rí ẹ wo ìyà tó ń jẹ ta ní ọlọ́run bẹ́ẹ̀ kó tiẹ̀ pé à ń wò wọ́n ni màá dẹ̀ bẹ for opportunity bẹ Alifulani àti gbogbo ẹ̀yin tẹ́ bá wà behind the justice for Quran nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ta ní ọlọ́run o nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ta ní ọlọ́run o tó bá sọ pé defamation of character kóòtù yín mọ̀ yí pé èèyàn máa ń apologize ni o evidence dẹ̀ ti wà lóríṣiríṣi pé púpọ̀ nínú ọmọ Yorùbá ti apologize tó lẹ́yìn ẹ̀tẹ́ wà láìtàlà àbùkù ló kàn so àwa ọ̀dọ́ nílẹ̀ Yorùbá à ń wo bí tẹ́ ń bá ọ̀rọ̀ Tani Olohun lọ àmọ́ tí nǹkan bá ṣe Tani Olohun àní gbà o gbogbo Yorùbá àní gbà o tí nǹkan bá ṣe Tani Olohun àní gbà o Alifulani àní gbà Lateef Adépọ̀jù àní gbà o Lateef Adépọ̀jù àní gbà o Lateef Adépọ̀jù tí nǹkan kan bá ṣe Tani Olohun àní gbà o mi ní sọ jù yẹn lọ gbogbo ẹ̀yin tó kù because ó dà pé ẹ̀gbọ́n Lágbàjì òun ti bóyá ó ti yọsẹ̀ ni bóyá kò dẹ̀ yọsẹ̀ ni Ọlọ́run ló mọ̀ àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wà behind ẹ̀ nǹkan kan ò gbọ́dọ̀ ṣe Tani Olohun o ọ̀rọ̀ ẹ̀sìn ni ẹ̀yin kọ́ lẹ́ni Islam o Saudi Arabia ló ti wá o tẹ́ni tí bá ṣẹlẹ̀ sí Tani Olohun àní gbà o kò jù bẹ́ẹ̀ lọ so ẹ rò ó kẹ́ ẹ tó dálẹ̀ o because ẹ ń lọ sókè ẹ ń lọ sọ́sàlẹ̀ ẹ ń arrest èèyàn káàkiri àní kẹ́ ẹ má bẹni tó bá ṣẹ̀yìn wí o àmọ́ nǹkan ò gbọ́dọ̀ ṣe o kò jù bẹ́ẹ̀ lọ now tá bá ń sọ̀rọ̀ pé Yorùbá tí mọ́là bá shut down oúnjẹ wọn lé ní ẹ yẹ kí n béèrè question kan ṣó ebi máa pa yín ni ìwọ tó bá comment pé ebi máa pa ẹ́ tí ẹ ti ta ìwọ tó bá comment pé ebi máa pa ẹ́ ayé ẹ ti bàjẹ́ ìwọ tó bá comment pé tí mọ́là bá shut down oúnjẹ wọn lé ní ebi máa pa ẹ́ olórí burúkú ni ẹ o bàbá ńlá olórí burúkú lónítọ̀ kí ló ń fa ayé ẹ ṣe I'm asking question kí ló ń fa ayé tiẹ̀ ṣe ìjà wà ìjà ò sí street ń sọ pé you must be always guiding ó wá lọ ń rely ipa àwọn kan ló máa kó oúnjẹ wá fún ẹ ibo ni tomato ti wá wà ibo ni rodo ti wá wà now strategy tí wọ́n fi ń pa àwọn àgbẹ̀ ẹ̀yin náà ti clear sí yín báyìí sí pé àtòkè ní fíìmù yẹn ti wá àárín àwọn ọ̀gá Fúlàní yẹn Fúlàní kan bá mi sọ̀rọ̀ ní alẹ́ yìí yàyà kìíní kan lónà òun jẹ́ kì í ṣọmọ tó máa ń ṣe wọ́nrọ̀wọ̀nrọ̀ yẹn ìṣọmọ tó máa ń báyàn ṣe prógrámù yẹn o ìyẹn kọ́ yàyà kìíní kan dárúbà àbí nǹkan ló ń jẹ́ mo tún fi fídíò bí táwọn èèyàn ti ń pa èèyàn hàn still náà ó stand lórí ẹ pé ẹ ṣèbí Tinubu máa ṣe tán àwọn máa tún padà wá síbẹ̀ ẹ máa gbọ́ statement yẹn gbogbo ọmọ Yorùbá mo ti blog bọ̀bọ̀ yẹn ìbá screenshot message tó text sí mi last nígbà tó rí pé a rí nìkan àwọn báyìí pé ṣe làwọn ń pààyàn káàkiri àwọn èèyàn complain Fúlàní everywhere tẹ́ ẹ bá ṣe tí ò bá ṣe gbà wọn láàyè mọ́ ẹ jẹ́ má jẹ́ ká gbà wọn láàyè ẹ jẹ́ ká lé wọn kúrò nínú life wa àwọn náà ló pa ajẹ́ tó stage ẹ wo dídí years tí Muhammadu Buhari fi ti bọ́dà olórí ibú eléyìí kò rí nǹkan kan sọ lórí ẹ̀ Ìgbòho ló ń jẹta sí Ìgbòho bóyá mo lè trend díẹ̀ jẹta sí Ìgbòho bóyá ayé lè mọ̀ mí díẹ̀ ń ta sí Ìgbòho Ìgbòho mọ̀ ẹ́ rí ná wọ́n kàn ṣe ẹ program ẹ̀ fún mi ní pé ẹgbọ́n ẹni tó ṣe ẹ̀ fún mi gan ó ní ẹgbọ́n nǹkan tó lórí burúkú yìí sọ ṣe nǹkan táyé máa ṣe nǹkan táyé òfin ní ṣépè fún ẹ bọ́bọ́ lọ́wọ́ nǹkan ṣe lọ́wọ́ aṣẹ́ ṣe tó o bá ní life lọ́wọ́ life gẹ́gẹ́ bá àwọn òbí ẹ ṣe bí ẹ nǹkan tó fi lé ẹ lọ́wọ́ ni ayé àwọn òbí ẹ ò dáa o ò ní ìdí kó lọ ṣe DNA ó ti fi hàn tó bá yẹ kí Yorùbá ní bàbá ẹ kí bàbá ẹ béèrè lọ́wọ́ ìyá ẹ ibi tán ti gbé ẹ wá ọmọ àyàfi tó bá jẹ́ pé Fúlàní ni bàbá ẹ àti ìyá ẹ ọ̀bọ̀ tó bá jẹ́ pé Yorùbá ni bàbá ẹ tó bá tiẹ̀ jọ bàbá yẹn gan ó ṣe ṣe kó jẹ́ pé wọ́n sùn lóyún olóyún ni ó yìí ṣọmọ Yorùbá ó ṣọmọ Yorùbá ọ̀rọ̀ tó wà lẹ́yìn ti clear àwọn èèyàn pariwo ebi pa àwọn èèyàn ara ní àwọn èèyàn gan wọ́n wá bọ́ta májàsọ́lá ni wọ́n rí búládú gbogbo nǹkan tó wà lẹ́yìn ìní bú ọ ohun tó máa bú ọ gan ti wà lára ẹ ó ti wà lára ẹ òkú ayé ni ẹ tó ò ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé yìí májàsọ́lá bá mi ẹ má bínú òkú ayé ni ẹ gbà bẹ́ẹ̀ òkú ayé ni.
This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.